Mo kí gbogbo àwa tí à ń wo fídíò yìí. Church yìí ni church àkọ́kọ́ tí a gbé Alphabet Oduduwa lọ, tí wọ́n sì tẹ́wọ́ gbà, tí Pastor Akande Samuel, tí wọ́n sì fi alphabet yìí hàn gbogbo àwọn ọmọ ìjọ, tí wọ́n sì paláṣẹ fún àwọn ọmọ ìjọ pé wọ́n láti kọ́ Alphabet Oduduwa, pé ilẹ̀ Oduduwa ni a wà. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn nínú church yìí, ká lè bá rí wípé iṣẹ́ wà fún gbogbo àwọn Kaaro-Oojiire àti church o, àti mọ́ṣáláṣí o, àti ibi tí a ti ń kí jímọ̀ o, gbogbo ibi tí a ti ń ṣe ìjọsìn fún Ọlọ́run-Ọba nílẹ̀ Kaaro-Oojiire ni mo sọ, àti àwa aláṣà ìbílẹ̀ gbogbo apáta, àwa ẹlẹ́sìn mẹ́ta yìí ni a gbọ́dọ̀ ṣe kí ni gbé Alphabet Oduduwa lárugẹ. Ó di dandan, àmì pàtàkì rèé nínú ìjọ yìí wípé iṣẹ́ wà fún gbogbo wa láti ṣe lórí Alphabet Oduduwa. Kò sí ìran kan lágbàáyé tí wọ́n ní àgbéga tí kò sí pé wọ́n ní alphabet wọn. Aláti ní àgbéga nílẹ̀ Kaaro-Oojiire, iṣẹ́ ti dé fún gbogbo wa. Ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ nínú fídíò yìí. This is the first place. I think it is that honor the Lord bestowed on Daddy, which I really appreciate him for that. Lórúkọ Jésù Daddy àmì tètè mọ yìí o. Ẹ máa túbọ̀ bá wa jìnnà o. Mo dẹ̀ kí àwọn bàbá wa torí láṣẹ náà. Olúwa ló ní àṣẹ. Lórúkọ Jésù àtúbọ̀ rí ní pẹ́pẹ́pẹ́ o. Àtẹ̀yìn àti mọ́mì ẹ̀ bára yín jìnnà o. Daddy mọ́mì náà wọn ò ní kú síwájú yín, ẹ̀yin náà dẹ̀ ní kúkú òjijì. Ọlọ́run máa pa àlá àti àbọ̀ yín mọ́. Ibi gbogbo ibi tọ́lọ́run ti kọ̀nẹ́ẹ̀tì yín mọ́ níbi gíga. Ẹ ò ní jábọ́ ń bẹ̀. Ẹ ó tún bọ̀ máa tẹ̀síwájú. Inú wa dùn láti rí yín. Àbẹ̀fẹ́kẹ́ fi wá sílẹ̀. Àbẹ̀kẹ́ tó bàbá wá bí. Ẹ bá wa mú kaná fẹ́ bá wa mú aná. Ààrẹ bẹ́ẹ̀ ṣọ láàbù. Ẹ̀wọ̀n yẹn afẹ́kẹ́ bá wa mú wọn wá bí. Àbẹ́rí wọn tábà fẹ́ ṣe àdìbáṣe. Wọ́n dẹ̀ mọ̀ pé ẹ bá ṣe fún wọn. Gáwó ìwọ̀n náà yìí. So gbogbo àwọn tẹ abẹ́kẹ́ bá wa mú wọn wá. That is the grace of God. Ọlọ́run ayé mi ọ̀fìn yìí sà. Ẹ ṣé àdúpẹ́. Thank you, mommy. Beside any successful man, there is always a woman. Let me give mommy the kudos. Let's stand up all of us. Let's give her one. Ẹ jẹ́ fún ọdún gbòòsà mẹ́ta. Oya gbòòsà gbòòsà gbòòsà. You are wonderful, mommy. I recognize you. Mo máa ń ṣe ní ìṣòbìnrin ẹni bí ẹ̀sìn bá ní ọkùnrin tó ń ṣe dáadáa mo mọ̀ pé obìnrin yẹn bá ní wọ́n ọkùnrin. Lórúkọ Jésù àti tètè mọ yìí mà. Tí mọ́mí bá dúró sọ́wọ́ ní ṣẹ́tì náà tí ìyá àkàndé sọ lẹ́ẹ̀kan. Wọ́n ní ká gbé ní tiwa báwo la ṣe bá ṣe mo fún yín ní assurance pé dáàbì máa wọ àwọn òní choice lórí obìnrin lágbára. Orí ọmọ tọ́lọ́run fún wa kò ní bàjẹ́ lórúkọ Jésù. Ilẹ̀ Oduduwa tó ti yé, so that is why tó jẹ́ kí òbí náà fọwọ́ sí gbà lọ́dà pa àwọn pásítọ̀ ní ọjọ́ lọ́kọ̀ rẹ̀ máa ń kẹ́kọ̀ọ́ ìlú tó wàá jẹ́ Yorùbá pọ́nbélé wọ́n tó máa ń pè Yorùbá jẹ́ pọ́nbélé ó bẹ́ tà wá rí mi ká lè organize gbòòyì máa lọ́rìn láti kọ́ ẹ̀kọ́ yìí. In fact abidi pẹ̀ka tó ń kọ́ wa òyìnbó ni àwọn òyìnbó tó kọ́ wa lẹ́rú ló tẹ̀ ìdílé yẹn wọ́n wá gbé abidi abc tí wọ́n fún wa òun lè kọ́ abidi fi di dáhùn káàfi kọ́ káàkọ́ so original Yorùbá alphabet wa nínú bàbá tó ṣàwárí tó di yó tó ìyẹn ló dé wọ́n tọ́lọ́ ọlọ́pẹ́ inú gbogbo lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ wọ́n gómìnà wọ́n mọ̀ gómìnà wọ́n mọ̀ gbogbo wọ́n lọ pé wọ́n ti gba ẹ̀kọ́ ìwọlé ní state káàkiri state games tó wọ́n lọ gba wíwẹ̀ ní bẹ̀rẹ̀ ìbọn ó sì ní oṣù kọkànlá tó ní tó ká má dára lákòókò tó yí àwọn ẹgbẹ́ àwọn bá a sọ̀rọ̀ nítorí. Ó fi ìyá mi àti mi ti rà ní kẹ́lẹ̀. Orúkọ táwọn máa ń pè ní Tolúlàṣẹ, Ọlọ́run padà ṣe. Wọ́n táyé ní orúkọ tí wọ́n látọ̀ tó wáyé ìlú. Ó kí gbogbo ẹni tó rà láìpọ̀. Ìwọ̀n bẹ́yà púpọ̀ ní máa ti rí ní ẹ̀rẹ́ ìgbà tí gbọ́ nípa Alphabet Oduduwa. Gbogbo àti àbá tí ìkọ́ nípa Alphabet Oduduwa ilé ìjọsìn náà wà yìí. Mo fẹ́ kí púpọ̀ ilé ìjọsìn wọn á fẹ́ kí púpọ̀ pé láti gbà tí mo ti gbé Alphabet Oduduwa káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ ilé ìjọsìn tí mo máa wà ní. Mo ti
ti wà ní ìtàn ayérayé nìyẹn nítorí pé gbogbo nǹkan ló ní ìtàn. A mọ ìtàn bí wọ́n ti dá bàbá wa dànù. A mọ ìtàn bí ilé ayé ṣe dé. A mọ ìtàn bí Ọlọ́run bá ti dá bàbá wa Jesus Christ tí àwọn máa ń pè ní Jésù. Bẹ́ẹ̀ náà ni a ti mọ ìtàn ilé ìjọsìn àkọ́kọ́ tí wọ́n gbé Alphabet Oduduwa wá àti mọ ìtàn ìjọ́lẹ̀ ti wà ní ìwé ìtàn nípa ayérayé. Ẹ kú oríire, ẹ kú oríire. Mi ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ fún wa ní ìgbà ìwé ẹ lọ search, ẹ lọ Google fóònù yìí, ẹ kàn tẹ Oduduwa Alphabet nínú Google, ẹ máa rí àwọn púpọ̀. Ẹ bá lè lọ sí YouTube wa, tẹ̀tẹ̀ Oduduwa Alphabet, the only talking alphabet on earth, ẹ máa rí. Nínú àwọn fídíò ẹ máa ti rí àwọn ọmọ tàbí gbéṣe nílẹ̀ Kaaro-Oojiire. Ọ̀dọ́ ọmọ yẹn kéré ní o, wọ́n mi ò lè fẹ́ mọ́ra mi, ìròyìn ara mi. Ọ̀tẹ́ bá lọ sínú YouTube, ẹ máa rí díẹ̀ nípa mi. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ nípa mi ni mo gbé pamọ́ tí mo gbé sínú YouTube. But mo mọ̀ pé gbogbo wa òṣìṣẹ́ náà máa ní wá. Èmi kan tí mo máa ń bí òṣìṣẹ́ náà máa ní ní. Ẹ̀yin tẹ́ wá bí òṣìṣẹ́ náà máa ní. Iṣẹ́ òun náà bá wà káwá ṣe láyé púpọ̀ ní wa àmọ́. Àdúrà mi fún gbogbo wa ni pé iṣẹ́ tó lọ́wọ́ bá rọ̀ wá káwá ṣe gangan. Ọlọ́pàá kó fi tètè hàn wá. Á lè bá yege níwájú Olódùmarè. Ẹni máa wò ó pé bàbá yìí dàbí kì í ṣe kìrìtẹ́nì ìgbéyà kì í ṣe ẹ̀sìn ọmọ mi ò ṣe sí ọgbọ́n ra yìí ní ṣe mùsùlùmí mi ò ṣe kìrìtẹ́nì mi ẹ̀sìn àbáláyé ṣùgbọ́n inú ẹ̀sìn mùsùlùmí náà bí mi sí òun ti dọ́ọ̀bẹ̀ láti ìgbà tí mo ti ríra mi so bó ṣe jẹ́ nìyẹn ẹ máa ń gbóyà mi lẹ́nu so ìwọ̀n bá tí mo bílẹ̀ sọ fún wa nípa ara mi ẹ ṣe. Thank you for the honor. We are thank you, madam. Ọ̀rọ̀ ni ìdílé ní pásítọ̀ àtàwọn ìjọ. Bàbá wa ní àwọn fáwọn wá fi aṣọ Aebajiogbe tàbí ṣe 11/11/2022 ní ààfin Ọ̀ràngún-Ìlá. Òun ni a fi fún bàbá wa lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn fún birthday wọn. Ẹ máa rí pé ọjọ́ tí a wà ní church yìí ó kù ọ̀la tí wọ́n máa ṣe birthday nìyẹn ní ọjọ́ Monday. Ohun tá tó fi ta wọ́n lọ́rẹ òun lè rí ní ojú àwòrán yìí. Ẹ má bínú pa tó fẹ́ já síbi kan ibi tí a já sí yìí. Tẹ́ bá wò ẹ máa rí pé aṣọ tí mo wọ̀ ní church náà ni wọ́n ń bẹ. Ọjọ́ àárọ̀ yẹn gangan tí à ń lọ church yẹn ni ohun tó ṣẹlẹ̀ ní tí ó fi pẹ́ ká tó dé sí church yìí. À ń fi ilé hàn ẹ jẹ́ ká tẹ̀ gbọ́dọ̀ kan náà. No, history birthday yìí pé history 7 yẹn àti 11 yẹn àbó ẹlẹ́yìn náà mú tiẹ̀ náà mọ́ nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ohun tá a kò fẹ́ fi hàn wá tí a fi já sí ibi báyìí tá a fẹ́ fi lè hàn wá ni wípé ìrìn àjò à ń lọ káàkiri à ń lọ ìlú kan sí ìlú kan kò sí ìlú tẹ́ pè wá tí a ò ní lọ. A wá bá wọn níjọ mínì tí wọ́n bá pè wá níjọ lọ́hùn a máa lọ ìjọ ìbí a máa lọ nínú ìjọ ìjàngbara àbí èkéyìí tí wọ́n bá pè wá a máa lọ. Wọ́n tún ti pè wá ní Kútọ́nù pé ká máa bọ̀. Àwọn ìjọ àwọn tó fẹ́ tẹ̀ ń wo àwòrán yìí àwọn náà fẹ́ gba ìwé ẹ̀rí. Ṣe rí pé bàbá sọ̀rọ̀ nípa ìwé ẹ̀rí ní ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan. Àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí ara wọn ni ẹ ti ń rí fídíò wọn yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ máa rí gbogbo orúkọ àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí ní on the 11/11/2023 ní ìlú Àjàṣẹ́lẹ̀ ní Port Novo. Ìwé ẹ̀rí Aebajiogbe náà gbogbo wọn fẹ́ gbà àwọn tó kọ́ Aebajiogbe ní àkọyẹgi wọn bá wọn ní ẹ̀rí fọ́tò wọn yìí. Àwọn tí ẹ ń wò yìí àwọn náà máa ń ṣèrànlọ́wọ́ tí mọ́tò bá bàjẹ́ tá máa ké pè. Kò wá sí ijọ́ tá wá jáde láàárín oṣù kan kí mọ́tò má ní problem. Àwọn tá máa rí ni kò síyàn kan àbí olórí kan àbí ìlú kan àbí ọba kan àbí gọ́ọ̀mẹ̀ntì kan tó ń ran ìrìn àjò Aebajiogbe yìí lọ́wọ́ òun. Kò sí bóyá tá a máa rí ní ọ̀la òun ló kù. Àwọn tẹ́rí fọ́tò wọn kọjá yẹn àwọn ni wọ́n ń ṣe ìnáwó tí a bá fi mọ́tò bá bàjẹ́ tá máa ké pè tá máa tún mọ́tò. Àwọn náà ló máa ń repo sí mọ́tò láti jẹ́ ká máa lọ káàkiri. Ṣé wá jẹ́ àwọn nìkan ìlú Òṣogbo la wà yìí o.
ọ̀tọ̀ lélẹ́yìí tí ẹ ń wò yìí o. Ìyá wa tí ẹ ń wò tó ń bọ̀ yẹn àwọn tó wà ní ìlú Òṣogbo nìyẹn. Àgbàtà dé ìlú Òṣogbo ẹ máa ní pé aṣọ Aebajiogbe yẹn náà ni a tún fún wọn ní ibi báyìí. Báyìí ń fún wọn láṣọ náà ni a máa ń fún àwọn èèyàn ní ẹ̀bùn ìwé. Owó ara wa la fi ń ṣe àwọn kinní wọ̀nyí o. Kò sí àwọn tó sponsor wa fún àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ sì ni à ń travel lọ Òṣogbo la wà yìí, Ìkòròdú la kọjá. Bẹ́ẹ̀ sì ni ṣe rí pé bẹ́ẹ̀ la tó lọ Kútọ̀nù ní inú oṣù yìí kan náà, inú oṣù kẹsàn-án yìí kan náà 2022 yìí 23 yìí. Kí ni ẹ fẹ́ ọ̀nà ọ̀rọ̀ mi yìí ni wípé ẹ má yẹ kó yà á lẹ́nu pé à ń fi àwọn ilé wọ̀nyí hàn. A fẹ́ kẹ́ mọ ibi tí a kù sí nínú ìgbélárugẹ Alphabet Oduduwa la fi ń fi àwọn fídíò wọ̀nyí hàn yìí. Gíà ló bàjẹ́ ń bí báyìí, tí a bá ní kọ́ni tún gíà kúrò ń bí báyìí. Èyí tá a máa fi rà míì àlọ́ túnṣe ni, àwa túnṣe kò tún wá da. Àtúnṣe wá rà míì. Èmi ìta tún rà yẹn agbésí náà látúrí èyí tó tún bàjẹ́ yẹn on the 4 láti on the 8 oṣù kẹjọ ọjọ́ kẹjọ ọjọ́ 28 ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ láti wà nílùú Òṣogbo. Àwa wà nílùú Òṣogbo à ń tún mọ́tò ṣe títí àwọn ìyá tí ń wò yìí àwọn náà fi mọ́tò wọn gbé mi káàkiri náà gbé mi lọ sọ́dọ̀ Commissioner for Culture and Tourism. Nínú ìrìn àjò yìí la fi ṣe àṣeyege ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Tá a bá kúrò nílé báwo la ṣe fẹ́ ṣe àṣeyege? Wọ́n parí kí àwọn ọ̀rọ̀ ọ́ọ̀lì ṣe still náà kò tún ṣiṣẹ́. Àṣẹ̀ṣẹ̀ wàhálà míì àwọn ará bí iná kan náà ni wọ́n ń dá owó yìí. Ẹ̀yin ọlọ́lá tí ẹ wà nílẹ̀ Kaaro-Oojiire ẹ ràn wá lọ́wọ́. Program book invitation card wa òun lẹ̀ ń wò yìí. Program ọlọ́wà lápá ọ̀tún òsì o list àwọn student tó wà ní apá ọ̀tún tó fẹ́ gba ìwé ẹ̀rí. List ṣe ń bọ̀ o, kò tí pé o. Àwọn 100 lé ní fẹ́ gba ìwé ẹ̀rí. Program excursion wa ni, budget wa ni. Ẹ̀yin tí a fẹ́ ràn wá lọ́wọ́ ẹ pè wá kẹ́ ràn wá lọ́wọ́. Ìtàn Aebajiogbe òun lẹ rí yẹn, ìtàn ẹni ní Yorùbá French and English lẹ́tí ló wà ní apá ẹgbẹ́ lọ́hùn tí ẹ̀ ń wò yìí. Nísìnyí látara pé a jáde lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun àpàdé commissioner àbẹ́rẹ́ wọn bí ẹ má wo bọ́n ṣe tó ní sáré lẹ́gbẹ̀ẹ́ mi o. Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ òmíràn ni wọ́n èèyàn gidi ni wọ́n mọ̀ tóbi náà lọ́pọ̀lọ́ ní tóbi náà lè support Aebajiogbe náà lè kọ ìwé fún wa wọ́n reply ìwé tá a kọ ìwé tá a reply ni. Ìyẹn ni wípé àwọn state tó kù ẹ gbéra kí ẹ ran ìrìn àjò yìí lọ́wọ́. Ẹ pè wá, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní tí ń rí Olódùmarè wà pẹ̀lú gbogbo wa o. Àmì àṣẹ o. Ó dìgbà.